تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحابه وسلم تسليما. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àláfíà àti orí ajẹ́jẹ́ tán kó máa bá gbogbo tí tó ń gbọ́ àtọ́jú tó ń wà nulẹ̀ eléyìí láti fi ń kí ká padà sórí ètò Islam ọ̀nà tó tún gbé afẹ́fẹ́ láàárọ̀ yìí arúgbó fún ọba tó mú wa lọ lánàá tó dáa padà ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run àwa láma wá yìí náà láti máa bá ọba tó ṣe Ramadan ní rọrùn fún wa ní èjì ẹ̀ta tí Ramadan fi dá sí méjì lánàá àti tún wà nínú ìpín ẹlẹ́ẹ̀kejì lónìí pẹ̀lú ògo ọlọ́run tílẹ̀ ètò ní bá ṣú àsopọ̀ Ramadan di 16 mẹ́rìndínlógún kọ́lọ̀ ń dákunjọ ọba tó ṣe nírọ̀rùn débi tá a dé yìí kọ́lọ́n tó ṣe yìí kó tó kù náà kó ṣe nírọ̀rùn jù bẹ́ẹ̀ lọ fún wa kó sì ṣe látẹ̀wọ́gbà fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ìjírẹ̀bẹ̀ wa ìgbìyànjú wa ìlàkàkà wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru kọ́lọ́n dákunjẹ́ abáǹbi tó lérè lọ́dọ̀ ọlọ́run bihakila hawla wala quwwata illa billah ìlàrí ńlá ọ̀dìn tẹ́lẹ̀ láti fi ń kí n padà lórí ètò Islam náà tó tún gorí afẹ́fẹ́ lónìí pẹ̀lú ògo ọlọ́run eléyìí tí a mú wáyìí ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí pátápátá lápapọ̀ ni àwọn bàbá tí wọ́n dẹ̀ máa yànnà náà ọ̀rọ̀ tó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ tó máa fi wá mọ̀nà lórí ọ̀rọ̀ kí Ọlọ́run bá wí kí lànà bí sọ wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa lórí ètò yìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn lè ṣe alálùbáríkà tá a bá padà dé kétò wa tẹ̀síwájú. Looking for quality feeds that will make your livestock grow big and reproduce quickly? FA Field Mill and Global Services is your best bet. We have livestock fields like broiler starter mash, broiler finisher mash, layers mash, chick mash, and grower mash. It is NAFDAC approved. We are also into animal and poultry husbandry, where we rear chicken that lay eggs, layers, cow, sheep, turkey, catfish, goats, and many more. FA Feed Mills and Poultry is situated at number 1 Nta Ijebu Street off Awokoya Street behind the Bash Oil and Gas petrol station, Ijebu Ode, Ogun State. Our farm is located along Ogbogbo Ijari Road behind St. Luke Anglican Church, Ogbogbo in Ogun State. You can call this number 0803 359 5545 at FA Feed Mill and Poultry. Your comfort is our concern. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Who's Sauma? láti lè ṣe alálùbáríkà lè ṣe FA Global Service Nigeria Limited àti lè ṣe Asfra Nigeria Limited àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan tó pójú owó gẹ́gẹ́ bí n tí mo sọ lẹ́ẹ̀kan pé kókó ọ̀rọ̀ tí a gbé wálé ní ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí ni pàápàá jùlọ nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan oṣù ìkẹ́ oṣù àánú oṣù yóò ẹ̀ṣẹ̀ tá a wà nínú ẹ̀yìn nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ní nǹkan tí a pè ní sọ́dákọ̀ and almsgiving ìtọrẹ àánú tí Ọlọ́run bá sọ nípa zaka àti ìsọdákọ̀ àti ìmáfúnni lẹ́bùn fúnni lóúnjẹ fúnni lówó eléyìí jẹ́ golden opportunity láti to feed the fasting Muslims eléyìí tí a gbé wá ní tó pé ó jẹ́ àǹfààní ńlá láti fún àwọn tí wọ́n ń gbààwẹ̀ láti fún wọn lóúnjẹ ní tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí nìyẹn a mọ̀ pé bọ́lá òun ṣe sọ nínú Al-Qur'an nìyẹn báwọn fi ṣe fi lé wa lẹ́nu nìyẹn ṣùgbọ́n àwọn àlàyé wo ló wá pẹ̀lú ẹ̀ òun ni bàbá wa fẹ́ ṣàlàyé fún wa àwọn bàbá wa náà ni bàbá wa Sheikh Abdulrahman Thani láti Thani Arabic Islamic Studies tó wà ní Adéfisàn látọ̀dọ̀ bàbá wa Adéfisàn ni wọ́n ti wá Sheikh Abdulrahman salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatulahi ta'ala wa barakatuh. Láì ní dènà pẹ̀lú nítorí àsìkò
tá bá ń sọ nípa sọ́dákọ̀ títọrẹ pàápàá lójú ọ̀nà fífúnni ní jíjẹ mímu kí lọ́lọ́run bá wí kí lànà bí sọ lórí ẹ̀. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. alhamdulilayi rahman. Ọba tí ó pàṣẹ kí a ṣàánú láàrin ara wa kọkùnrin láàánú obìnrin kóbìnrin ṣàánú ọkùnrin lọ́mọdé lágbà ká ṣàánú ara wa kódà lẹ́lẹ́sìn wa àtẹlẹ́sìn míì Olúwa pa wá láṣẹ ká fìfẹ́ bá ara wa ṣe ká láàánú ara wa. Abẹ́ Ọlọ́run kí ó wá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ni ó kọ́kọ́ gbégbé sí ayé tí a lè wò tá lè fi ṣe model fún ìtọrẹ àánú ìṣe dáadáa ìtọ́jú ara wa fún àwọn tó jẹ́ lẹ́sìn wa àtàwọn tí ò ń ṣe lẹ́sìn wa fún àwọn tó jẹ́ ẹlẹ́bí wa àtàwọn tí wọn kì í ṣe ẹlẹ́bí wa Ọlọ́run má ṣe bá kí Ànábì náà. sallallahu alayhi wa sallam. ìbéèrè tí ẹ béèrè èyí tí ó kan gbogbo wa ni tí ò sẹ́ni tí ò fẹ́ kàn tá a bá ń sọ̀rọ̀ sàárà ọ̀rọ̀ sọ́dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣì gbọ́ bíi pé òun lòun ń ṣe dáadáa fún yàn ẹni tó ń ṣe dáadáa máa ń gbọ́ òun lòun ń ṣe dáadáa ṣùgbọ́n bí yàn bá gbàgbọ́ yẹ ẹ̀sìn tó gbàgbọ́ yẹ Al-Qur'an a mọ̀ pé gbogbo nǹkan tá a bá ṣe táwọn ń gbà ṣe dáadáa a ṣe fẹ́ nìkan kálukú ń ṣe fún ara ẹ̀ ni Al-Qur'an tó popular àti àwọn wa máa ń sábà ké mọ́ni a'udhu billahi minash shaitani rajim Olúwa ní mọ́ni amila salihan falinafsi gbogbo ẹni bá ṣe dáadáa kan ó kéré ni ó pọ̀ fọ́mọ̀là kejì Olúwa ní ẹ sọ fún pé kò ṣe fẹ́ ni ara ẹ̀ ló ṣe fún wa man asaa fa alayha gbogbo ẹni bá dẹ̀ ṣàbùrú kan bákan náà mo fìyà jẹ mo ní lára mo dá láàmú kò ṣe fẹ́ nìkan kan ara ẹ̀ ló ṣe fún tó tá bá ń sọ̀rọ̀ nípa ti sọ́dákọ̀ ní context sọ́dákọ̀ tá bá wo Suratul Baqarah Quran chapter 2 verse 245 Olúwa ní a'udhu billahi minash shaitani rajim man dhal ladhi yuqridu Allaha qardan fayudha'ifahu lahu ad'afan kathira. Olúwa ní talẹ́ni tó fẹ́ fún mi Ọlọ́run ní díẹ̀ tí ó yá mi bù mí Ọlọ́run ní díẹ̀ látara àwọn tẹjọ́ ń gbé ṣeun kékeré kí mi Ọlọ́run wá fi púpọ̀ fi rọ́pò fún ẹ. so tá bá ń sọ̀rọ̀ sọ́dákọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá gbàgbọ́ yẹ àyà yìí a rí i pé opportunity àti kọ́lọ́hún nífà ní sọ́dákọ̀ ṣíṣe opportunity àti kọ́lọ́hún léèrè ní ká máa ṣe dáadáa àwọn hadith wa pọ̀ àyà Kùránì náà pọ̀ tó ń sọ̀rọ̀ nípa sọ́dákọ̀ tá bá tún wo Al-Qur'ani bákan náà Suratul Muzammil àyà 20 Olúwa ní wa ma tuqaddimu li anfusikum tajiduhu indallah gbogbo ohun tí kálukú bá ṣe ní dáadáa kan kò ṣe fún yàn yóò padà bá pàdé níwájú Ọlọ́run kódà tí ń jọ́ tí yàn bá máa rí result èèyàn lè padà máa kábàámọ̀ pé ìbádẹ̀ tí wàá ṣe jù báyìí lọ tí bá mọ̀ pé bí ó ti rí ni bóyá gbogbo nǹkan tí nínú ìbákú fi tọ̀ ẹ̀ àbá wo ìgbésí ayé ànábì àti ẹ̀kọ́ tá ànábì kọ́ sallallahu alaihi wasallam ànábì jẹ́ ká mọ̀ pé sọ́dákọ̀ ṣíṣe oníranran dáadáa lọ́lọ́run fi ń ṣe fẹ́ni tí ń ṣe òun lẹ́fìí pé nínú oṣù yìí oṣù tó jẹ́ pé iṣẹ́ kan tá a bá ṣe ìlọ́po ẹ̀san ni àwọn èèyàn á máa ṣojú kòkòrò sọ́dákọ̀ púpọ̀ ẹ̀kọ́ tó yẹ káà mùsùlùmí máa kọ́ ni pé bá ti ṣe sọ́dákọ̀ nínú àwẹ̀ yìí kò gbọ́dọ̀ jẹ́ pé limitation ní ẹnu àwẹ̀ nìkan a gbọ́dọ̀ limit ẹ̀ sásìkò àwẹ̀ nìkan táwẹ̀ ò bá sí kò tẹ̀ sígbà táwẹ̀ ò sí àbí láyé ṣe nínú oṣù Ramadan Ramadan ń lọ before and after Ramadan a gbọ́dọ̀ dá ìmáṣe sọ́dákọ̀ dúró ẹ̀kọ́ àkọ́kọ́ Ànábì jẹ́ kó yé wa wípé ìmáṣe sàárà tá à ń pè ní sọ́dákọ̀ yìí ó máa ń gbé aburú kúrò fẹ́ni tó bá ṣe ni àyèmọye aburú ló yẹ kó ṣe yẹn tó yẹ pé níbi sàárà ṣíṣe Olúwa ó dẹ̀ fi bá fọ aburú yẹn kúrò. Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní kullu mri'in fi dhilli sadaqatihi hatta yufsala bayna an-nas tó bá dijọ́ òǹgbọ́dà kìámà tí kálukú wà nínú dààmú tá à ń retí ìdájọ́ a wà nínú kálukú tí ń bọ̀ ogun tí ò sí jí kankan níbi kankan Ànábì ní gbogbo ẹni bá ní sàárà kan tó ṣe sàárà yẹn ó dìjì fún tí ó dáàbò bò kálukú ó wà lábẹ́ ẹ̀jì yẹn bí òdiwọ̀n sàárà tó ṣe bá ti tó abẹ́ ìbòjì yẹn láwà títí tọ́lọ́wọ́n ó fi dájọ́ àwọn ọmọ náà àtọmọ àlùjọ náà ẹni tí ò bá wá ní àtìsíwájú kankan ó wá ku abẹ́ ibi tó ń sà sí. bákan náà Ànábì jẹ́ pé wá wípé ní sallallahu alaihi wasallam ìmá ṣe sàárà tá à ń pè ní sọ́dákọ̀ yìí ìmá ń pa burú rẹ̀ ni ìmá ń pẹ̀ṣẹ̀ rẹ̀ bó ti jẹ́ pé ìjọ́mọ ènìyàn a lè gbélé ayé láì má láṣìṣe a lè gbélé ayé láì má níbi tá a kù sí bá a bá pọ̀ ní sàárà ṣíṣe yóò máa pa àwọn aburú wa rẹ́. bákan náà Ànábì jẹ́ kó yé wa wípé sallallahu alaihi wasallam gbogbo ẹni bá ń ṣe sàárà tá à ń pè ní sọ́dákọ̀ yìí lójoojúmọ́
yàtọ̀ sádùúrà tóun ń ṣe fún rẹ̀ àbí ẹni tí ó ṣe ìtọrẹ àánú fún ṣe fún àwọn màláìkà ọlọ́run fún àwọn máa bẹ lọ́run fún gbogbo ìgbà bẹ́ẹ̀ yẹn bá ń tọrẹ àwọn màláìkà ó máa bẹ lọ́run fún Ànábì ní sallallahu alaihi wasallam lójoojúmọ́ Olúwa máa ń sọ àwọn màláìkà méjì kan kalẹ̀ ìkíní ó máa sọ fọ́lọ́run wípé gbogbo tọrẹ ayé má jẹ́ ó tán lọ́wọ́ wọn màláìkà kejì náà ó dẹ̀ máa sọ fọ́lọ́run pé Olúwa gbogbo àwọn tó ní tí wọn fi tọrẹ Olúwa gbà kúrò lọ́wọ́ wọn so ó túmọ̀ sí pé ìmáṣe sàárà yìí náà a tún fi kó fa Ọlọ́run àfi kó fa àwọn màláìkà so nínú ẹ̀kọ́ tí ń jẹ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé sọ́dákọ̀ ṣíṣe àṣẹ ìwòsàn tún ni níbi àwọn àìsàn tí ń ṣèyàn lára sọ́dákọ̀ a máa ṣiṣẹ́ oògùn ìtọ́jú ara àríkà lákọsílẹ̀ wọ́n ní alábìnrin kan ó ti ṣàìsàn títí gbogbo nǹkan ló lò àìsàn yẹn ò lọ àwọn àìsàn kan máa ṣèyàn gbà míì táwọn èèyàn máa dájọ́ fún pé o ò ní ju iye ọjọ́ báyìí lọ láti lò wọ́n ti wá sọ fún òun náà pé ohun tó ń ṣe ẹ́ yìí ó lè má ju bí oṣù kan lọ mọ́ ṣáà máa jẹun dáadáa máa lo oògùn ìwọ̀n bá oṣù kan tó kù kò fàlàáfíà lò òun náà ti gbà fọ́lọ́hun wọ́n ní níjọ́ kan ló ń lọ ló wá rí ẹnìkan tí ebi ń pa tí yẹn ń ṣa egungun ẹran ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ń pa ẹran ta egungun ẹran náà tó tún wá ń ṣàkóso wá rí tó nǹkan ojú ẹ̀ bá lọ sọ́dọ̀ ẹ̀ pé èwo ló ní tí wọ́n ń ṣa egungun ẹran nígbà tẹ́ ẹran kúnlẹ̀ báyìí ó ní tóun àtàwọn ọmọ òun ti jẹ ẹran gbẹ̀yìn òun ò lè sọ pé ìjọba yìí nù òun wá ní bóun ò bá tiẹ̀ rẹ́ran jẹ bó jẹ egungun ẹran làwọn kó sọ bẹ́ẹ̀ káwọn náà ní tẹ́sítì báwo lẹ́ran ti ń rí lẹ́nu ọwọ́ ló wá sanwó síbẹ̀ nígbà tó wà òun lówó kò lálàáfíà èèyàn kan lálàáfíà kò rí nǹkan jẹ ó wá sanwó fáwọn ẹlẹ́ran pé lọ́sẹ̀ẹ̀sẹ̀ iye ẹran báyìí kí wọ́n máa gé fún lápèjú ẹ máa gé ẹran 20,000 fún lọ́sẹ̀ẹ̀sẹ̀ òun kí wọ́n bí ó ti ṣe títí ẹ̀ ó ti lọ nígbà tí ó fi dé hospital padà kó lọ ṣe test làwọn dókítà bá ń bí pé oògùn wo ló lò báwo ló ṣe ṣe ohun tá discover ń pò wà lára ẹ̀ tẹ́lẹ̀ tá fi dájọ́ pé kò lè jóṣù kan lọ Ọlọ́run ti mú kúrò ńbẹ̀ òun lóhun ò lògùn wọ́n ní kò possible kó má lògùn tó bá jẹ́ ibòmí ló ti ṣe test a lè ní test wọn correct ibi yìí náà láti ṣe àmọ́ nǹkan tá a rí ń bẹ̀ ó dẹ̀ dá wa lójú ó lóun ò ṣe kankan ju pé níjẹ́ kan òun kàn ń lọ òun rẹ̀ nìkan tí ebi ń pa tóun ní kí wọ́n gé ẹran fún ẹni yẹn wá ṣàdúrà fún wípé gbogbo nǹkan tó jẹ́ ìnira fóun Ọlọ́run ó gbé kúrò fún so ìmáṣe sọ́dákọ̀ ìmáṣe sàárà dáhùn wí yóò máa ṣiṣẹ́ ìwòsàn ní gbogbo àwọn àìsàn tó wà lára sọ́dákọ̀ ní ṣíṣe ilẹ̀ máa ń fọ owó mọ́ ọ̀nà tá à ń gbà kówó jọ kò fẹ́ẹ̀ sí iṣẹ́ kan tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ kan tí yóò gbà sáwọ ibi àwọn owó tá à ń kó jọ pàápàá lóde òní àwọn ọlọ́jà mo fi Ọlọ́run búra déédéé iye tí mo rà gan mo ta fún yẹn a ní ó ṣẹ̀yìn ni tẹ́ bá ti ń gbọ́ ó ṣẹ̀yìn ni lọ́dọ̀ àwọn ọlọ́jà irọ́ ló máa ń sábà wà lábẹ́ ẹ̀ tó bá jẹ́ lómi mi lè ta bẹ́ẹ̀ wọ́n ní jọ́kàn Ànábì Muhammad Ànábì ní yá máa ṣáà tùjà gbogbo ẹ̀yin ṣòwòṣòwò gbogbo ẹ̀yin businessmen and women inna hadha al-bay' yahduhu al-laqu wal-alf owó tá à ń ṣe ta fi ń kówó jọ kò sọ́gbọ́n tẹ́ gbà ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ burúkú tí ò jẹ́ kẹ́ sọ yóò máa wọnú ẹ̀ tó ń pẹ́ fẹ́ tà tẹ́ bá lọ sọ́jà pàápín ọ̀rọ̀ tí ò da inú ọjà lẹ́tì máa gbé Ànábì ní ẹ̀ lè ọgbọ́n dá sí àwọn ọ̀rọ̀ tí ò da yóò máa kó sínú ọ̀nà tẹ́ fi ń gbà kówó ìjọ wal-alf àwọn tí wọ́n máa ń ṣòwò wọ́n dẹ̀ mọ̀ bí wọ́n ti ń búra ìbúra èké ohun tí ò tí ì tọrọ wàláìtà láì sọ́n bí láì mo fi Ọlọ́run búra bẹ́ẹ̀ bá dé kò gan ẹ̀ lè ríra bẹ́ẹ̀ ó jẹ́ yìí kò síbi tẹ́fẹ́ dé tí wọ́n ta bẹ́ẹ̀ fún yín Ànábì ní àwọn ọ̀rọ̀ burúkú tí ń kó wọnú ẹ̀ yìí àti ìbúra yìí fàṣùbùhù bí sọ́dàkọ̀ ẹ fọ àwọn ọ̀rọ̀ burúkú yẹn mọ́ kúrò nínú owó yín ẹ fọ àwọn ìbúra èké yìí ẹ fọ mọ́ kúrò níbi owó yín pẹ̀lú ìmáṣe sàárà so sàárà ṣíṣe yóò tún máa fọ owó mọ́ díẹ̀ nínú àwọn iṣẹ́ tá Ànábì sọ fún wa wípé ní sàárà máa ń ṣe nìyẹn tá bá ń sọ̀rọ̀ sàárà àwọn ẹlòmíì máa ṣe mistake wípé ní tẹ́ bá lọ bẹ́ẹ̀ lómi ẹ pàdé ẹ̀ níta alóhùn kì í ṣòro ìta òun ò fẹ́ kóhun ṣe kéèyàn mọ̀ ẹ bá dẹ̀ bí ẹlòmíì ní kọ̀kọ̀ ó lè má ṣe kó jẹ́ pé bí àwọn èèyàn bá sí bẹ́ẹ̀ káwọn èèyàn rí ipò òun ṣe yẹn náà ni. conditions lè wàrántì kéèyàn ṣòro nígbà téèyàn ò sí bẹ́ẹ̀ àwọn conditions mi dẹ̀ lè wàrántì kó jẹ́ sí pé lásìkò táwọn èèyàn wà ń bẹ́ẹ̀ lóyún yẹn wúlò gbogbo ẹ̀ Al-Qur'an dẹ̀ ti yanjú tẹ́ bá wo náà Al-Qur'an Suratul Baqarah yẹn náà Quran chapter 2 verse 271
olúwa ní intubidu sọdakọọtì fani ìmà ìyà tẹ́ ẹ bá fi sàárà tẹ́ ṣe ẹ fi hàn ẹ ṣe níbi táwọn èèyàn wà olúwa ní kò sábúrú ń bẹ ẹni tí ó kọ̀ pàdé wa níbi tá a jókòó sí owó mọ́tò ló sọnù lọ́wọ́ mi tí mi ò ní kò mọ́lé wa kò mọ̀nà wa tá a fi sọ pé kílé tó wá bá mi lémi nìkan ibi tó ti yí wa náà ló ti nídìí ẹ̀ tí wọ́n bá ṣe sàárà gbangba lásìkò tó wúlò olúwa ní ó dáa olúwa wa ni wa in tukhfuha wa tu'tuha lil fuqara fa huwa khayrun lakum àmọ́ àwọn sàárà mi tẹ́ bá tún ṣe ní pamọ́ náà téèyàn sí ń bẹ̀ ìyẹn náà tún dáa olóye púpọ̀ so ká ṣe sàárà ní gbangba àwọn olùmíà níbi ẹ̀ bá ti ṣe sàárà táwọn èèyàn wà ń bẹ̀ ò ní ládàá kankan olúwa ò sọ bẹ́ẹ̀ àyèmọye sàárà là á ṣe níta táàdẹ̀ gba òye èmi ìrìn àlàyé ṣe ní kankan tí ojú ẹ̀ ní kankan ò tó àyàfọ́ ọlọ́run tó yẹ dẹ̀ pọ̀ ń bẹ̀ fún wa bàbá wa ń ṣe sàárà yìí èyí tó pọ̀ tọkọlọkọ máa tún ṣe láṣìṣe òun ni pé a máa ṣe sàárà a dẹ̀ máa fọwọ́ ara bàjẹ́ tẹ́bá wo sọ́ọ̀tì bá kọ́ àbá kan náà Quran chapter 2 verse 264 olúwa ní yá ayọ̀ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ọlọ́run náà yín tẹ nígbàgbọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin ń ba sàárà yín jẹ́ pẹ̀lú ìmásìn ègún fẹ́ni tẹ́ ṣe sàárà fún àti ìmá fi àwọn ọ̀rọ̀ tí ò dá tẹ̀lé bẹ́ẹ̀ lómi bá ṣe sàárà ó ṣòye fún yẹn ẹni tó ṣòye fún wa rántí òun náà ló tún máa rántí pé látànà kò yẹ kó ti pè mí kó yẹ kó tiẹ̀ ti dúpẹ́ o sẹ́ndì mẹ́sẹ̀gì o kọ́ọ̀lù ẹ̀yin tẹ́ máa ń jẹ́ kó orí sùn ní ṣe ẹ̀yin tẹ́ ń jẹ́ kó orí sùn ní ṣe nìyẹn ẹ ṣeun so olúwa ní ẹgbẹ́ bá ṣe sàárà bẹ́ẹ̀ ẹ̀yin má retí òye lọ́dọ̀ èèyàn torí pé ẹni tẹ́ ṣe sàárà fún tóun bá ní nǹkan tó lè ṣe ni kò ní wà ní position pẹ́yìn lẹ́tọ́ lọ́wọ́ ọlọ́run ọba tẹ torí ẹ̀ ṣe òun ní kẹ́ máa retí ẹ̀san lọ́dọ̀ ẹ̀ so sàárà ṣíṣe ẹ̀sùn ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà aṣòro fẹ́ lòmíì níjọ́ míì ọlọ́run níkàwá náà rí ìgbàmbò mi níjọ́ míì kẹ aṣòro fẹ́ lòmíì ẹni yẹn ò ní sí position àti lẹ̀sán lẹ́sàn kankan ṣùgbọ́n kò séyìí téèyàn ṣe àtẹ̀yẹ téèyàn dúpẹ́ àtẹ̀yẹ téèyàn dúpẹ́ ẹ̀sùn ìmáṣe sàárà ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà ọlọ́run kò ṣe ní ọ̀run fẹ́ nìkan kan. àmín jazakumullahu khairan jaza ẹ mo ṣe ń padà bọ̀ torí pé nínú Ramadan tá a wà yìí o oríṣiríṣi iṣẹ́ olóore oríṣiríṣi tọrẹ àánú sàrà làwọn èèyàn ń ṣe mo fẹ́ béèrè ṣé ó tọ́ bẹ́ẹ̀ náà ṣé lè náà wọlé ṣára ẹ̀sìn lè náà wà bẹ́ẹ̀ ṣé wọ́n ká tó kó lọ síbẹ̀ jẹ́ ká lọ sókè lọ́nà tá a bá padà dé kí tó wá tẹ̀síwájú. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbámúṣe má lásìkò mìíràn ys farm ni ó lọ. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbámúṣe má lásìkò mìíràn ys farm ni ó lọ. bẹ́ẹ̀ ló bá gùn bí ejò ṣẹgbẹ́lẹ̀ ò pé wọ́n jẹ́ ilẹ̀kẹ̀ wọn pọ̀ lọ́jà ṣé bí èèyàn ní bàbá tó bá ń fẹ́ màálù àbágbò tó gbámúṣe ẹja ni wọ́n fẹ́ rà lóríṣiríṣi lánìí ìwọ́sà ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wa ys farm ní kàngbá ó ní Ìjẹ̀bú Òde ń bì opposite Ìsẹ̀yìnkò Oṣù campus your satisfaction is our hallmark wá sún èpè nọ́mbà yóò ti ilé iṣẹ́ wa 09026211702 Yusuf Adéwálé 752 at yahoo.com sanidi mewa wá bá wa lówó bọ̀ kájé owó gbà kíá. ọ̀fẹ́ ìjọba máa ń lo àbágbó tó gbá mọ́ṣẹ́ má lọ sí ìwé ìmọ̀ ys farm ní ọ̀la. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Sauma? ẹ ká padà láti iléeṣẹ́ ys farm àti iléeṣẹ́ Aspra Nigeria Limited
mo máa ń sọ fún wa pé iléeṣẹ́ YS Farm tó wà nílùú Kàngbá níjẹ̀bú Òde ní àdójúkọ Osu campus tó wà ní nínú Ìkàngbá bíbẹ̀ yẹn tẹ́ bá ti débẹ̀ báyìí kò tiẹ̀ ní ìdíkẹ́ ìbéèrè lọ́wọ́ ẹnikẹ́ni torí pé lórí títì gangan náà wà ní àdójúkọ Osu campus so ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòpọ̀ torí pé àwọn màálù tí wọ́n ń tà ń bẹ̀ màálù tó lálàáfíà tó sì pójú owó ni kò ń ṣe ń tẹ́ ẹ rí lórí tẹlifíṣàn yìí nìkan o kódà tẹ́ bá tún débẹ̀ ẹ ra àwọn tó ju eléyìí lọ láwọn tó pójú owó tán jẹun tán lálàáfíà dáadáa tẹ́ bá débẹ̀ ẹ rí àwọn ẹran ẹja àti oríṣiríṣi àwọn nǹkan tọ́pọ̀ tẹ́yìn náà bá débẹ̀ ẹ máa wò pé ṣé nílùú Ìjẹ̀bú Òde náà lélẹ́yìí wà tàbí lókè òkun Ìjẹ̀bú Òde ló wà o ó sì ti wà lówó pọ́kú torí pé wọ́n ń tọ́jú wọn wọ́n ń lo oògùn fún wọn lásìkò wọ́n sì ń jẹ oúnjẹ tó lálàáfíà dáadáa kò sì wọ́n púpọ̀ jù owó pọ́kú lówó wọn nítorí pé àwọn ò ṣe láti nìyàn lára láti fi rọ̀ wá lọ́rùn pé kó lè bá àtúnjá àǹfààní fún wa dípò tí gbogbo wa máa lọ sí Ìbàdàn máa lọ sílẹ̀ Ọ̀rìn máa lọ sílẹ̀ Haúsá láti lọ ra màálù wa ó ti wà ń bíbẹ̀ fún wa kódà a lè ra àrà tún tà ń bẹ̀ tó pé wọ́n á tún dín owó ẹ̀ fún wa iléeṣẹ́ YS Farm ọ̀gá ni wọ́n láàrin àwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Aspara Nigeria Limited kódà iléeṣẹ́ yìí máa ń jọ mí lójú púpọ̀ nítorí pé ọ̀pọ̀ ohun àmọ́ kí ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú iléeṣẹ́ wọn tó lè ṣe wá láǹfààní kódà nǹkan mi wà lórí gbàtẹ́pẹ́ àmàmà wò tó pé àmọ́ bí tán ti ń ṣe kò jẹ́ kó fi wá lọ́kàn balẹ̀ ṣùgbọ́n mo ti wá sọ wọn pé àwọn Aspara Nigeria Limited ló ń ṣe àwọn nǹkan wọ̀nyí o àfi ká máa lò torí pé a ti rí nǹkan tí wọ́n ń ṣe tá a ti ń lò tẹ́lẹ̀ tó dá wa lójú tó pójú owó tí gbogbo wa ti gbọ́kàn lé pé kódà tí n bá rí ọṣẹ Viva mi ì lè rà mí tí n bá rí eléyìí mi ì lè rà mí so ó túmọ̀ sí pé gbogbo nǹkan ṣe nínú iléeṣẹ́ wọn ọ̀gá ni wọ́n torí pé ó pójú owó bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe gbé standard organization dìde àwọn náà tẹ̀lé òfin àti ìlànà ìyẹn Aspara Nigeria Limited thank you very much for being in Nigeria láti lè fún wa ní ìrọ̀rùn ustaz tẹ́ bá ti lọ pẹ̀lú ògo Ọlọ́run màá fún yín ní ọ̀rákẹ́ àkàn kẹ́ ẹ lọ lò kẹ́ ẹ wò yàtọ̀ tó wà láàrin ilé àtàwọn yòókù tó wà lórí gbá tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àwọn nǹkan mi inshallah now ẹ jẹ́ kí n sáré sọ fún wa nípa iléeṣẹ́ Min Fadli Rahman Islamic Stores Min Fadli Rahman tẹ́pẹ́ gbogbo nǹkan Islamic materials pátá lẹ́ máa rí lọ́dọ̀ títí wọn bẹ̀rẹ̀ látòrí Al-Qur'an Karim látòrí hadith òjíṣẹ́ Ọlọ́run lórí àwọn aṣọ tá à ń wọ̀ bóyá tọkùnrin àti tóbìnrin ni o jàlámíà ni o àwọn àbáyà ni o àti bẹ́ẹ̀ lọ kódà débi tẹ̀sùbá tá a fi máa bẹ lọ́hùn àwọn máàtì tá a fi máa kírun àti gbogbo nǹkan tá a lè ronú kàn nípa Islamic materials ẹ pọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08052064986 52064986 torí pé mo fẹ́ ṣe ní pápá ìpè ìbéèrè sí pọ̀ lọ́dọ̀ tí mo fẹ́ bi àwọn stars wa léèrè bákan náà ní iléeṣẹ́ Olúwaṣeun fún mi stores tó wà ní Fìdípọ̀tẹ̀ nílùú Ìjẹ̀bú Òde ní àdójúkọ NEPA office iléeṣẹ́ Olúwaṣeun fún mi stores iléeṣẹ́ tó pé gbogbo nǹkan tailoring materials pátápátá ni wọ́n ń tà lọ́dọ̀ wọn wọ́n ń tà lẹ́yọ wọ́n ń tà ní dozen price both retails and wholesales ni wọ́n ń tà ní iléeṣẹ́ Olúwaṣeun fún mi stores wọ́n wà ní Fìdípọ̀tẹ̀ ní àdójúkọ NEPA gbogbo materials tá a lè fi ṣiṣẹ́ sáṣọ pátápátá kódà dórí àwọn beads àwọn stones tá a máa kó sáṣọ wa àti bẹ́ẹ̀ lọ kódà àwọn tún ń ṣòwò pẹ̀lú àwọn toys tí wọ́n lọ ń kó wá láti ìlú Amẹ́ríkà àwọn bàtà fún ọmọ ìkéré fàgbàlagbà ọkùnrin obìnrin àwọn aṣọ tó pójú owó ẹ lọ sí iléeṣẹ́ Olúwaṣeun fún mi stores ní Ìfìdípọ̀tẹ̀ ní àdójúkọ NEPA office níjẹ̀bú Òde tàbí ká pọ̀ wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-644-27939 iléeṣẹ́ Olúwaṣeun fún mi stores you are most welcome. Bàbá tí a bá wo àsìkò Ramadan kí Ramadan tó dé tẹ́lẹ̀ téèyàn bá lọ láàrin ìgboro tọ́lẹ̀ nìkan ń dáná kò ṣe patí o kò ṣe ìyàwó kò ṣe ìsúná ọmọ kò joyè ṣùgbọ́n wá ń dáná ó ní kí gbogbo ará àdúgbò wa máa gbà ṣàpá àwọn èèyàn kọ́kọ́ wò pé ṣé kìí ṣe àrísìkì wa ló fẹ́ ló àṣà Yorùbá nìyẹn ṣùgbọ́n nínú Ramadan àwọn olówó àbá wọn ṣiṣẹ́ owó wọn wọ́n á dẹ̀ kówó síta ẹlòmíì ń pa màálù kankan lójúmọ́ ẹlòmíì méjì náà ń pa lójúmọ́ ẹlòmíì ẹran àpò báàgì ráìsì méjì mẹ́ta ni wọ́n ń ṣe lójoojúmọ́ wọ́n fúnyàn lóúnjẹ láàárọ̀ fún sáàrì wọ́n fúnyàn lóúnjẹ lálẹ́ fún ṣinu ọkàn wa dẹ̀ balẹ̀ inú wa dẹ̀ dùn láti lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń ṣe tẹ́ bá wòye owó tí wọ́n ń ná bí wọ́n bá ń tẹ̀lé èèyàn pa màálù kódà bó jẹ́ ẹyọkan lèèyàn pa lójúmọ́ kódà bí èèyàn bá pa ẹyọkan lọ́sẹ̀ kan kéèyàn pa màálù kó tó wá fi nǹkan jíjẹ pẹ̀lú ẹ̀ sí gbogbo eléyìí náà ṣé sọ́dákọ̀ náà ni tàbí
kó má dà pé ìgbà tí táwọn sàbẹ̀ kan sọ fáwọn ọbí nígbà nínú tá a kọ́ lọ́dọ̀ tí pé dhahaba ahlu dusur bil hujur ṣé kò ń ṣe gbogbo ládàá wa ààwẹ̀ wa ni wọ́n ti kó lọ ṣáwa tá à ń jẹ́ ṣàmà ní ládàá àwẹ̀ tá a gbà bí. alhamdulilah ìbéèrè tí ẹ béèrè tí gbogbo àwọn náà bá lọ káàkiri kò pamọ́ fún wa ó fẹ́ ládùúgbò kan tẹ́ ẹ̀ ní àwọn èèyàn tí wọ́n ń búyàn ní nǹkan lásìkò yìí bí ò jẹ́ sísè oúnjẹ àwọn èèyàn pé tútù àṣà máa rí àwọn èèyàn tí wọ́n ń ṣe oríṣiríṣi tí wọ́n ń tọrẹ gan nínú àwọn àlùbáríkà tó wà ní oṣù táwa yìí nìyẹn Allahu Akbar nínú àwọn gbígbàdúrà tó wà nínú oṣù Ramadan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn ń ṣàánú ṣùgbọ́n àánú á tún pọ̀ nínú oṣù Ramadan tó yẹ kálukú náà fẹ́ ṣojú kòkò ìlọ́po ẹ̀san láti ibi sọ fún wa tẹ́lẹ̀ ní pé gbogbo iṣẹ́ tá a bá ṣe kí àwẹ̀ tó dé àbí lẹ́yìn àwẹ̀ gbogbo ẹ̀ lÓlúwa san wá lẹ́san àmì ìta bá tún ṣe nínú Ramadan ẹ rí i pé ìlọ́po ẹ̀san ni ẹ wo umrah táwọn èèyàn ń lọ kò sásìkò tá a lọ sí umrah tọ́lọ́mù bọ̀ gbà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn àfáà jẹ́ pé wọ́n pé umrah téèyàn bá ṣe nínú Ramadan ó yàtọ̀ sí gbogbo àwọn umrah tó kù kábíyèsí Ọlọ́run nǹkan kan tá a lè sọ pé ó jù lọ òun ni hajj fún ara ẹ̀ Allahu Akbar so gẹ́gẹ́ bí àlùbáríkà tí ó wà nínú oṣù bí àbá bùyàn ló ń jẹ ìṣínú ni àbí sáàrì èyí tí Islam jẹ́ pé wà ní pé ẹni bá bùn ẹni tí ń gbààwẹ̀ ló ń jẹ fi túnú àbí tó fi jẹ sáàrì dèédé ládàtà fún ẹni tí ó ń gbààwẹ̀ yẹn lòun ó gbà bó bá fún yàn 10 ládà yàn 10 ogún èèyàn ládà yàn ogún lójúmọ́ eye òǹkà èèyàn tó bá fún lóúnjẹ ní ládà tí ó gbà èyí tí ó wà fáwọn ọlọ́kan balẹ̀ tá a fi máa ṣe náà ni pé ànábì jẹ́ pé wá pé láì dín ẹ̀san ẹni tí ń gbààwẹ̀ yẹn kò ní gbà. tó ẹ̀san tí wọ́n ò dínkù ẹ̀san ẹni tí ń jẹ́ kò dínkù èyí tó wájú oríire fún mùsùlùmí oníkẹ́ bí èèyàn kan bá bùn wọ́n ní nǹkan tóun fi ẹgbẹ̀san tó fi ẹgbà ládà láì dín ládà tí ẹ kù nínú díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀yẹn náà ìwọ náà bùn yẹn tó nígbà náà mi jẹ́ pé wá pé ìbùnyàn ní nǹkan kì í ṣe pẹ̀lú bó ti pọ̀ tó arábìnrin ìtakùnà wàhálà òbí ṣèkè fáàmà ẹ̀páyà náà kódà kó jẹ́ bí awé obì kan lèèyàn ní ẹ fi lọ síbi táwọn tágbọ̀yé wa àwọn ọmọ ìyá mùsùlùmí bí èèyàn kan bá lọ́sàn ó lè lásì méjì ìwọ fọsàn tèmi sínú eléyìí náà tó ní tiẹ̀ òun náà tó fẹ́ lómi ìwọ náà fi tèmi sínú èmi ti ní ládàá àwẹ̀ ṣùgbọ́n mo tún gba ládàá mo fún yàn lọ́sàn ìwọ náà tún fẹ́ lómi kí wọ́n náà tún gba ládàá àwẹ̀ kó tún gba ládàá ọ̀bùn yàn lọ́sàn ṣùgbọ́n bóyá wa ní nǹkan nínú oṣù yìí ó lóye púpọ̀ àtẹni tó ń bùn yàn àtẹni tí wọ́n ń bùn àgbègbè àná lájọ gba ládàá Ọlọ́run kò ṣe ní rọrùn fún wa. àmín náà tó bá jẹ́ bẹ́ẹ̀ nínú oṣù Ramadan tá a wà yìí kíkà alukurani wa ṣe lára ládàá pé à ń ka kurani náà ni àbí lára pé àṣà ń ka kurani àṣà àkókò ń kà lọ́jọ́ lásán náà ká tó sọ pé bóyá bèlè oṣù Ramadan ṣe ládàá Ramadan ti kíkà kurani ṣó yàtọ̀ sí ti àsìkò lásán. ìbéèrè tí ẹ béèrè ìbéèrè ńlá lòun náà bá ti rí pé sàárà pọ̀ nínú àwẹ̀ lẹ́yìn pé ìké Kùránì náà pọ̀ nínú àwẹ̀ ẹni tí ò ké Kùránì láti bí ọdún kan yóò lọ gbé Kùránì yóò lọ nínú àwẹ̀ ó ti bu kò dẹ̀ lè má yé bẹ́ẹ̀ Olúwa ní inna anzalnahu fi laylatil qadr Al-Kùránì tá à ń ké yẹn nínú oṣù yìí Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀rọ ayébẹ́ nìkan kan wa náà fáwọn tí wọ́n máa ń mọ ọjọ́ tí wọ́n bí wọn básìkò ọjọ́ tí wọ́n bí wọn bá tó ìṣesí kálukú náà yàtọ̀ níjọ́ yẹn àbí ní àwọn ọjọ́ tó súnmọ́ ọjọ́ yẹn a máa ṣe àwọn kankan láti pàtàkì ọjọ́ tí wọ́n bí òun bẹ́ẹ̀ náà Al-Qur'an gẹ́gẹ́ bí pé inú oṣù tọ́lú wa sọ Al-Qur'an nílẹ̀ láwà ìmákí Al-Qur'an ó gbọ́dọ̀ pọ̀ ju àwọn oṣù tó kù lọ kò wá ń ṣe pé àkànkè lásán ládàá kíkí Al-Qur'an ìfọkàntẹ́lẹ̀ ànábì níbi ìyẹn bá pe àyàfi kan nínú Al-Qur'an ládàá 10 ni ànábì wa ní àyàfi kan tí mo wí mi sọ pé alif la mi àyàfi o ànábì ní alif àyàfi kan lam àyàfi kan mim àyàfi kan so bí yẹn bá máa fi ké àyà kan ṣoṣo dédé àyàfi tó wà nínú àyà yẹn ni ó ti máa ṣe mẹ́wàá tí yóò fi sọ̀kalẹ̀ èyí tá à ń wí yìí tí Ramadan ò bá tún wá sí ta ni bí yẹn bá wá ṣe bẹ́ẹ̀ tó kálukúrán nínú Ramadan iye ẹ̀san tí ó gbà Ọlọ́run nìkan ló lè sọ. kábíyèsí Ọlọ́run nìkan ló lè sọ gẹ́gẹ́ bí pé àwẹ̀ tá à ń gbà náà fún ẹ Olúwa ní ẹ̀san aláwẹ̀ àìmọye nǹkan ló sọ fún wa pé tó bá ṣe báyìí ó gba ẹ̀san 10 tó bá ṣe báyìí ó gbógun tó bá ṣe báyìí ó gbọ̀gọ́rùn àmọ́ ní ẹ̀san fún àwọn aláwẹ̀ àti gbogbo ìgbìyànjú tí wọ́n ṣe ń bẹ̀ kò sẹ́ni tó lè ṣe òǹkà Ọlọ́run nìkan ló mọ nǹkan tó fi ṣe wọn lẹ́san. kábíyèsí Ọlọ́run tó ẹ kí n sáré lọ sókè lọ́hùn ní iléeṣẹ́ the Bash frozen foods àti iléeṣẹ́ the Bash iléeṣẹ́ Aqua Bash water tábà padà dé kí tó wá tẹ̀síwájú náà.
àǹfààní láwọ̀lú o pẹ̀lú the bash gold room níbi tí a ti ń ta ẹja lóríṣiríṣi bí ẹja koté ẹja croaker ẹja titus frozen chicken crate ẹyin lẹ́yẹlẹ́yọ àti ẹnibàfẹ́ko lọ́pọ̀ yanturu bákan náà ní iléeṣẹ́ the bash ń ṣe aquabash table water omi inú ike àti pure water yẹn omi inú ọ̀rá àjọ nafdac fò tẹ̀lé omi aquabash tá a sì ń ṣe omi yìí láyìíká tó mọ́ tónítóní ẹ tẹ́ra ṣèṣà kẹ́ ẹ gba iléeṣẹ́ the bash gold room àti aquabash table water lọ láti rẹ ẹja lóríṣiríṣi tó fi mọ́ frozen chicken iléeṣẹ́ méjèèjì yìí wà ní number 1 alhaji jogbo street lẹ́bàá the bash oil and gas ládojúkọ báńkì uba awókọ̀yà road ìjẹ̀bú òde nípínlẹ̀ ògùn ẹ sì tún lè pè wá lórí nọ́mbà yìí 080-956-72510 080-571-25718 àti 080-3359-5545 ní the bash cold room àti aquabash table water ojúlówó ló jẹ wá lógún. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I'll be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Sauma? láti iléeṣẹ́ the bash frozen foods torí pé iléeṣẹ́ yìí torí tiwa náà ṣe jókòó sílùú Ìjẹ̀bú Òde ẹ láti máa fún wa ní àwọn nǹkan tó pójú owó àwọn nǹkan tí ó yẹ pé ọ̀pọ̀ kú ní owó ẹ̀ tí wọ́n ń tà ṣùgbọ́n láwọn nǹkan tó pójú owó mo sọ pé kò sí ẹja tẹ́ fẹ́ rà tí ẹ̀ ní rí ní the bash frozen food kò sí turkey chicken tẹ́ fẹ́ rà tí ò sí ní the bash frozen food ó wà ń bẹ̀ lọ́pọ̀ nítorí pé kò tún wá gani lára pẹ̀lú owó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ta ẹja lókè ajé ní new market níta alẹ́ àti bẹ́ẹ̀ lọ ilé-iṣẹ́ the bash frozen foods náà ti lọ ń kó ẹja tí wọ́n á ń tà fún yín so ẹ̀yin náà lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ ẹ rí i pé ẹja tó pójú owó ni ẹ rí i pé kò gani lára kódà kò sí iye tẹ́ fẹ́ rà tí wọ́n tà fún yín wọ́n ti gbé scales àwọn tí wọ́n bóyá kó ti pálí ni bó jẹ́ láàjì bó jẹ́ odindi àti bẹ́ẹ̀ lọ ẹ̀yin fẹ́ ṣe patí pàápàá ìtúnu àwẹ̀ ló ń súnmọ́ tòsí ẹ fẹ́ ṣe ìyàwó fọ́mọ àbẹ́ fẹ́ ṣe ìṣílé ẹ fẹ́ joyè àti bẹ́ẹ̀ lọ ẹ lọ sí iléeṣẹ́ the bash frozen foods láti lọ wo àwọn ẹja tó pójú owó ẹ sanwó sílẹ̀ wọn á gbèdè yín tàbí kẹ́ sọ pé báyìí ni mo fẹ́ ṣe ìgbà báyìí la fẹ́ lò mélòó la lè rí nínú ẹ̀ wọ́n sọ pé kò sí iye tẹ́ ẹ fẹ́ tí ẹ ní rí ó wà ní the bash frozen foods number 1 Alhaji Lateef Jogbo street ọ̀fà Awókọ̀yà nílùú Ìjẹ̀bú Òde ibẹ̀ gan ni wọ́n jókòó sí bẹ́ẹ̀ náà ni ẹ̀ka iléeṣẹ́ wọn aquabash water gbogbo àti mọ̀ pé omi tó dáa jù nígboro tó ń sọ lọ́wọ́lọ́wọ́ omi aquabash ni ẹ̀wọ̀dún tó ti wà láàrin wa tí wọ́n dẹ̀ kó gbá wọlé bẹ́ẹ̀ ni wọ́n ń tà lójoojúmọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń kiri káàkiri gbogbo gbòòrò àwọn tó bá lọ sọ́dọ̀ àwọn tó yẹ pé wọ́n wà lẹ́sprẹ́s àwọn tó wà nínú mọ́tò tí wọ́n ń ta omi fún wa nínú mọ́tò yẹn aquabash water ni ọ̀pọ̀lọpọ̀ wọn gbójúlé nítorí pé omi tó pójú owó ni àjọ NAFDAC wọ́n fò tẹ̀lé wọn pé kódà ẹ yege ẹ tó gbangba sùn lọ́yẹ́ láti pọn omi fún wa torí pé nǹkan tá a bá fẹ́ mú lọ sẹ́nu ó gbọ́dọ̀ pójú owó àyíká tí wọ́n ti ń ṣe àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ bá ètò ìlera mu gbogbo eléyìí ló wà ní iléeṣẹ́ aquabash water tó fi ní lọ́kàn balẹ̀ láti lọ́ọ́ máa ra omi bẹ̀ àràtúntà lẹ́yìn fẹ́ tàbí ẹ̀yin tẹ́ fẹ́ tà lẹ́yọ̀ọ́yọ́ kódà ẹ lọ síbẹ̀ kò sí ní tẹ́ fẹ́ tí wọ́n ní tí ẹ̀ ní rí ń bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run Alhaji Lateef Jogbo street ọ̀fà Awókọ̀yà nílùú Ìjẹ̀bú Òde ni wọ́n jókòó sí Ọlọ́run bá fi ìdùnnú sẹ́ni ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo Ọlọ́run a ní momi tàbí jẹun tí ó kó àìsàn bá wa o ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ pẹ̀lú ògo Ọlọ́run náà iléeṣẹ́ Mosotech ó tó di pé mo ṣe ojú òpó sílẹ̀ fáwọn èèyàn iléeṣẹ́ Mosotech phones and accessory tó wà ní Ìdóbì nílùú Ìjẹ̀bú Òde ó wà láàrin ibi tá a ti ń kírun ọdún tá a pè ní Eid àti minat bread ibẹ̀ ní iléeṣẹ́ Mosotech wà tẹ́yìn gan bá ti débẹ̀ ti rí pé kódà ọ̀tún lọ́jọ́ ń yọ ni torí pé bóyá dá dúró lọ́tọ̀ pẹ̀lú ẹwà rẹ̀ bẹ́ẹ̀ ní iléeṣẹ́ Mosotech gbé dúró nìyẹn kìbọn kí ni wọ́n ń tà ń bẹ́ o oríṣiríṣi fóònù tá a lò oríṣiríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pátápátá lóníranran bẹ́ẹ̀ náà ni àwọn àǹfààní olówó iyebíye tí wọ́n tún gbé wá wọ́n gbé buy now and pay later wá ìyẹn ni pé ká ra fóònù nísìn ká máa sanwó lẹ́yìn tàti ra fóònù náà ní díẹ̀díẹ̀ lẹ́yìn àjọsọ wa swapping a lè mú fóònù tá à ń lò lé lọ ká sọ pé a fẹ́ tuntun míì lẹ́yìn àjọsọ wa wọ́n á dẹ̀ mú lé wa lọ́wọ́
bá ti máa sanwó ní díẹ̀díẹ̀ ẹni tèrè èjì tèrè lélẹ̀ tí òfin ní wá lára èwo ní ká lo fóònù títí pé kán pè wá sórí fóònù kó tó ṣẹ́jú 5 kó tó lajú ká tó rẹni tó ń pè ẹ lọ sí iléeṣẹ́ Mosotech phone and accessory láti lọ ṣe swapping ó rọ̀ wọ́n lọ́rùn ó sì rọ̀ wá náà lọ́rùn pẹ̀lú ògo Ọlọ́run tó rà pé bó tó fóònù wa tó wá ní ààyè ẹni tó bá bàjẹ́ àti túnṣe ẹ lọ síbẹ̀ tó pé wọ́n ní àwọn engineer tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n á sì ṣe tí ò ní kó nira báyìí wọn kì í tú nǹkan lára fóònù wọn kì í jí nǹkan yọ ń bẹ o wọn kì í sí wo àṣírí èèyàn tó wà lórí fóònù pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní kábàámọ̀ tẹ́ bá lọ sí iléeṣẹ́ Mosotech phone and accessory ẹ pọ̀ wọ́n sórí ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọn 07036725372 07036537253 iléeṣẹ́ Mosotech phone and accessory ni ẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní kábàámọ̀ ń bẹ baba ostars Ramadan ti ń di 16 láàrin ọjọ́ díẹ̀ nísìn ó túmọ̀ sí pé níta àti ẹ̀ ti gbà kọjá ó ti jù tó kù ńlẹ̀ lọ ìbáàjẹ́ 30 o ìbáàjẹ́ 29 níta àti gbà ti kọjá tó kù ńlẹ̀ kí la mọ̀ràn yín fún àwa tá a pé ọwọ́ tí tòyí ti tán níbi àrísìkí là ń sọ fún àwọn tó pé agbára ò tí ì ka tó níbi àrísìkí là ń sọ pẹ̀lú ṣíṣe ìtọrẹ àánú yìí náà tàbí pé tá a bá sọ ní ọ̀pọ̀ ọ̀gbà tá a bá sọ pé Ọlọ́run ní pé ká yọ zaka Ọlọ́run ní pé ká ṣe kinní kan á ti wò pé àwọn olówó ni wọ́n ń bá wí kódà ó ṣe ṣe nínú mọ́ṣáláṣí àbí níbi wá ṣe táwọn ká ti máa fojú wò pé àwọn lágbájá báyìí ni Ọlọ́run ń bá wí àwa tó kù náà ńkọ́. alhamdulilayi ọ̀rọ̀ tí ẹ béèrè àmọ́ fún àwọn èèyàn wa nílé tí ó kù díẹ̀díẹ̀ fún nípa ìtọrẹ àánú níwọ̀nba ọjọ́ tó kù tí Ramadan ó fi. tó fi kásẹ̀ kúrò ńlẹ̀ yìí. ṣe rí àṣìṣe tó tóbi ní ká máa rò pé ọ̀rọ̀ ká tọrẹ àánú ká ṣe dáadáa àwọn some set of people nìkan ló kàn kò kàn àwa kan à ń sọ ìfànù. àbíyèsí Ọlọ́run. ìwà àwọn olówó mi èmi mọ olówó kan tí ó jẹ́ pé slangi kí lẹ́yìn pé Yorùbá àṣà tí máa ń dá òun ni pé olùṣe sí iná òtán wò kò séye tó lè ná ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní bóun ti ná yẹn ò ní kó tán kàkà kó tán yóò wulẹ̀ máa pọ̀ sí ni oògùn owó táwọn olówó ń ṣe tó jẹ́ ti àlàálì òun ni ká ṣe dáadáa kọ́lọ̀ tó máa dá padà wá. èmi ò tí ì bẹ́yẹn kan pàdé tọ́ni ó dolòṣì kọ́ wá ní ìṣe dáadáa ló sọ dolòṣì. kò sí Ọlọ́run ìṣe bẹ́ẹ̀. èyí tí àwa máa ń sábà rí ni pé níjọ́ tí wọ́n ti ń na kò tán lọ́wọ́ wọn rí. àwa náà táwọn ògbó kù díẹ̀díẹ̀ opportunity oore ọ̀fẹ́ tó lù wá fún wa ni pé nínú díẹ̀ tó ní máa ná ẹni tí ń ṣàdúrà fún ẹ̀ táwọn màláìkà tún ń ṣàdúrà fún tó bá ti ń ṣe ó máa gbàdúrà màláìkà ó gbàdúrà ẹni tó ṣe fún Ọlọ́run fúnra ẹ̀ ó máa fi ìbùkún sùn tí kálukú ń ṣe nínú díẹ̀ tó ní kò sẹ́ni tí ò lè ṣe dáadáa mo ní súwìtì kan ó ṣe ń pín sí méjì kájọ jẹ́ ẹ̀yin Yorùbá náà lè máa ń dáṣà pé yàrá rébété gbogbo ogún èèyàn bàbá ti nífẹ̀ẹ́ ara wa so nínú díẹ̀ tá ní ẹ má jẹ́ àtúnṣe àwọn ń bẹ̀ ẹni bá ní díẹ̀ tí ò tọrọ tó bá pọ̀ náà kò ní ṣe dáadáa ṣe pé àṣà kan tá a máa ń dá nílé ìwé nígbà náà lọ mímọ bí àwọn ọmọ ìsìn ṣe máa ń dá wọn ni pé àtọrọjẹ kì í fàtọrọjẹ ṣé mi tí wọ́n jàjà fún mi kí o tún ní kémi nínú tán fún mi ṣe ni kí wọn náà lọ wá tiẹ̀ síwájú. àtọrọjẹ tí ò fàtọrọjẹ náà ni ò jẹ́ kú òun kú àtọrọjẹ. kábíyèsí Ọlọ́run. lápàtọrọjẹ ń ṣe dáadáa ni òun náà bá ti kú òun kú àtọrọjẹ Ọlọ́run bá ti máa fi kún fún òun náà ti di ẹni tí ń bu àwọn àtọrọjẹ míì ṣùgbọ́n torí kò fẹ́ fàtọrọjẹ ló ṣe wà ní pòsíṣàn àtọrọjẹ látọdún yìí tó ti ń wu yẹn náà. kábíyèsí Ọlọ́run. Ọlọ́run má ṣe wá látọrọjẹ. àmín náà tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ fún àwọn èèyàn láti pè wọlé láti bá wa dá sétò náà nítorí pé bó ti ń kó rí ohun ni ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fìfà náà fún kì í jẹ́ òun náà máa fà pé ká tètè mú wa nọ́mbà tẹ́ fi pè wá sórí ètò ìgẹ́bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni 081 1487 5656 081 1487 5656 ó yá ẹ pè sórí ètò kájọ máa dá sí hello salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tani yẹn sá láti bo. Ustaz Abdulgani Abdulrasheed náà. àmọ́ kí ustaz wa kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fún wa. àmín. àgbádùn gbani sọ̀rọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́n má jẹ́ kí ìmọ̀nà kọ́lọ́n má jẹ́ òde ọba láyé.
àgbogbo bíi tí ọlọ́run ti ní kí ẹ̀ta kó tàgbèdè ọlọ́run bá òní jẹ́ kó takó ń jẹ́ pẹ̀lú آمين وحق لا حول ولا قوة إلا بالله العلي العظيم جزيتم الله خيرا آمين من شر ولا لقيتم فيما بقيتم ضر آمين ṣókí àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé àfa àti sọ̀rọ̀ consent so ànábì náà dẹ̀ ti sọ ohun tó jọ ọ́ bẹ̀ pé kí ni máa ná kọ́kọ́ sọ́dà kọ́ tí mi máa ń ṣe òṣìṣẹ́ náà ti ń náwó tó ní kí owó kù so àìmọ̀ ń tà ń sọ ní máa jẹ́ kó mọ́ ìtà ń ṣe ní máa jẹ́ kó dàbí pé bóyá bá a ti ń náwó yẹn ó ń kéré sí i ṣùgbọ́n àdéhùn ọlọ́run ni pé bóyá bá ti ná ọlọ́run bá ó máa ṣe kí ni yóò máa ṣe àdékèrè orí àmọ́kàn tó fẹ́ lẹ́ẹ̀kejì káwọn àáfàá tún gba àwọn èèyàn wa lámọ̀ràn torí pé nígbà míì náà ẹni tí ń ṣorí òpó òun ṣe àwọn èèyàn wa ni wọ́n sábà máa fa sáàbì tí ó fi lóhùn ṣe mọ́ èmi mọ ojú ìlú tó jẹ́ pé ènìyàn lójoojúmọ́ ayé ni máa pa màálù tó máa ń fáwọn èèyàn jíjẹ mímu ẹjọ́ pé ó ń lo akádàrá wọn ó ń lo àrísìkí wọn ó ń ṣe òun yẹn fi padà gbé orí ńlá yẹn kúrò nínú ìlú yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún gbogbo ọgbọ̀n ọjọ́ àwọn lo kádàrá wọn lo àrísìkí wọn ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn nǹkan yẹn àwọn gbọ́dọ̀ ń bẹ̀rẹ̀ ó máa ń jẹ́ kí orí náà kó sú olóore láti ṣe àtúmọ̀ ìta ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti sọ pé ẹni ó dẹ̀ ń pa wọn lo kádàrá wọn nígbà tí kádàrá àrísìkí tó ní wọ́n lò tó wà lọ́wọ́ ẹ̀gbọ́n kò wúlò fún ó dẹ̀ orí mú rọrùn ó tún wá lẹ́nìkan lò sọ ẹ bá gba àwọn èèyàn mọ̀ràn nírú àwọn gbólóhùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so káwọn olówó náà má dẹ̀ torí bẹ́ẹ̀ náà àwọn àgbẹ̀ tó ń gbà tán ti sọ tó kó lówó náà má wàá sọ pé torí pé wa alaikum salam tila ní ṣókí bàbá. náà ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ti àwọn náà ti gba ọgbà ilé mọ́ rẹ̀ wọ́n gbà ọ̀tún wọ́n gbòsì gbogbo àwọn tí wọ́n ń ṣe dáadáa fún ká ní ọ̀rọ̀ gidi lẹ́nu èyí tí màá kọ̀ sọ fáwọn tí wọ́n ń ṣe dáadáa ni pé bàbá ṣe àwọn èèyàn ò wí bàbá ṣe àwọn èèyàn ò wí kákúrọ́jú ṣe àwọn èèyàn ń sọ tó ju bẹ́ẹ̀ lọ fáwọn ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam kódà àwọn èèyàn yẹ̀yà kúyà débi pé wọ́n ò máa sọ ìsọkúsọ sọ́lọ́run fún ara tó dára so táwa làwa táwọn èèyàn ò ní sọ̀rọ̀ so látàyé dáyé làwọn èèyàn ó ti máa sọ àwọn ọ̀rọ̀ tí kì í wúni lóye fẹ́ni tí bá ń ṣe dáadáa ṣùgbọ́n ẹni bá fẹ́ ní dáadáa tó dẹ̀ fẹ́ lẹ́san kò ní wo ohun táwọn èèyàn ń ṣe kò ní wo ohun táwọn èèyàn ń ṣe. tábà tí ẹ wo àṣà Yorùbá àwọn bàbá wa tí wọn kéwú tí wọn kàwé o wọ́n ní pé ẹni à ń bá nájà làwọ̀ àìwariwo ọjà nígbà wọ́n pé olówó ń ṣe tiẹ̀ fọ́ lọ́hùn kó mo torí àtúbọ̀tán tiẹ̀ tí kì í ṣe táwọn èèyàn fẹ́ ṣe ló ń wò tó bá wò pé wọ́n lọ́hùn lo àrísìkí wọn ẹ̀yin tó òun bá ń lo àrísìkí ẹ̀yin ẹ jókòó lé títí kẹ́ni tó òun ò lo àrísìkí kí yẹn wá jó ọjà àǹfààní kò ṣe òun ló wá pè wá lé ṣé báwa la lọ so àmọ̀ràn yẹn náà ni pé káwọn olówó kán máa wo ariwo ọjà kán dákun torí Ọlọ́run ẹni tó bá nájà because kò ní jẹ́ gbogbo aráàlú tàbí gbogbo èèyàn tó ń jẹ àǹfààní yẹn ni ó máa sọ̀rọ̀ burúkú yẹn o àwọn kan tẹ́ pé dòdò ń dá wà àrùn gbọ́dọ̀ ṣe aburú ẹfẹ́ ni yìí o àníyàn ti tiwọn táwọn ń gbé wá lójoojúmọ́ ni ẹ pé tí kú bá pa ẹni yìí kú ti pa mí oore ti tán Ọlọ́run ti ṣe mí níkà àwọn kan nírò àníyàn bẹ́ẹ̀ táwọn ń wá lójoojúmọ́ wọ́n mọ̀ pé ibi tọ́lọ́run fìjà àwọn sí lélẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ta ahóró tẹ́ pé wọ́n ò fẹ́ kan láǹfààní tó ń fẹ́ ṣe láyé náà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ustaz sọ ẹni tó lóhùn ní àrísìkí tẹ́lẹ̀ tárísìkí ò fẹ́ kan wúlò fún wọ́n wá lẹ́nìkan tó ń lò ṣé téèyàn bá lò tó bá tó wọ́n fi ṣe é lóore ṣé kò fẹ́ kan ṣàǹfààní fún ẹni tí ò wúlò fún tẹ́lẹ̀ náà Ọlọ́run ṣàánú ẹnì kankan àwọn gbogbo ẹ̀yin bàbá wa tọ́lọ́run bá fún lówó gbogbo ẹ̀yin èèyàn wa tọ́lọ́run bá rọ̀ lárísìkí nítorí Ọlọ́run ilẹ̀ Yorùbá tá a wà yìí kò sí bírò ò ṣe ní ṣẹlẹ̀ àrísìkí ẹni rohun dem lò kíní wa ló ń lò ṣe ló ń oògùn owó ló fi wá ń ṣe ẹni tó bá mọ̀ pé bẹ́ẹ̀ náà ni kóun jòkó nínú ilé tiẹ̀ àwọn tó mọ̀ pé àwọn nídìí tọ́lọ́run rán káwọn yẹn wá kọ́ máa ṣe tó lóṣèlú bá gbé kíní kan nísìn wọn ò ní sọ pé olú àrísìkí wọn o bẹ́ẹ̀ kẹ̀rẹ́ kóńgò ráìsì kan àti ṣúgà kíní náà kàn máa múlẹ̀ lórí o tí ò ní túmọ̀ ẹnìkan wá ń fún wa lóúnjẹ sàárì ó ń fún wa lóúnjẹ alẹ́ ẹnìkan fún wa ní owó tá a fi ṣe business ẹnìkan fún wa lówó ká fi lọ́ọ́ máa ṣínú ẹnìkan fún wa lówó tá a máa fi ra nǹkan fáwọn ọmọ wa alóhùn lárísìkì tiwa àwọn olóṣèlú ò fẹ́ kan lárísìkì wa tó pé gbogbo ẹ̀tọ́ wa làwọn fẹ́ kàn kó sọ́dọ̀ tẹ́lẹ̀ ìgbà ìbò nìkan náà máa kó jáde ṣé kò ń ṣàrísìkì tiwa gangan nìyẹn àfi kọ́ lọ́n ṣàánú wa ìrònú ọmọ Yorùbá kódà kọ́ lọ́n ṣàánú wa ni mo àṣà ń bẹ lórí ètò yìí gbogbo ẹ̀yin tọ́lọ́run bá rọ̀ lọ́rọ̀ tọ́lọ́run bá fi níná tó fi ṣàánú fún yín tó fi rọ̀ yín lọ́rùn ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ bá wo ní táwọn elétí kan ń wí ẹ kò bọ́ pọ̀lọpọ̀ èèyàn tó tọ́lọ́run ti sọ pé tó ti kádàrá mọ́ yín pé ọ̀dọ̀ tí yín náà ti jẹ
tẹ́ bá torí tí wọ́n dá dúró ebi á pa àwọn tí bí yẹn o ẹ dákun torí Ọlọ́run ẹ má wo ariwo ọjà ẹ wo Ọlọ́run tẹ́ ń bá nájà Ọlọ́run sì jẹ́ kẹ́ bá níbi tó lérè pẹ̀lú ògo Ọlọ́run bó ti wà lọ́wọ́ yín tẹ́ ń ná yìí bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ ọmọ yín ni ó wà lọ́wọ́ àrùn ọmọdọ́mọ yín bẹ́ẹ̀ ni ò ní tán nínú ilé yín lójú yín àti lẹ́yìn kò ní tán pẹ̀lú ògo Ọlọ́run àníyàn tó da tẹ́yìn ń lò yẹn Ọlọ́run bó ò ní jẹ́ kó tán orúkọ yín ò ní parẹ́ kò ní bàjẹ́ ọlá ò ní tán nínú ilé kò ní ṣíkúrò nínú ilé yín bẹ́ẹ̀ ti lò tán àwọn ọmọ yẹn tún lò lójú ẹ̀mí yín wọ́n á lò lẹ́yìn yín wọ́n láti tóbi Ọlọ́run wọ́n láàánú Ọlọ́run wọ́n lá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ká tún wá fi àsìkò gbà wọn àwa èèyàn náà lámọ̀ràn kì í ṣe mùsùlùmí nìkan àti gbogbo ẹlẹ́sìn míì náà tábàárẹ̀ ẹni tọ́lọ́run bá rán sí wa tó ń ṣe wá lóore tí ò bá tẹ́ ẹ lọ́rùn má fi ọ̀rọ̀ bàjẹ́ kan ẹni yẹn ìwọ ni kó yọ kúrò láàrin wọn kó mọ̀ pé àwọn tó bá kù ń bẹ káwọn máa lọ kó tẹ́wọ́ lọ́rùn ni ìwọ ò nífẹ̀ẹ́ sí ni má fi ọ̀rọ̀ burúkú tí sọ ẹlòmíì tó fi máa kó sínú ẹ̀mí ẹlòmíì náà pé wọ́n máa sọ pé kinní náà ni àbí bẹ́ẹ̀ náà ni lóòótọ́ ó gbẹ̀san láyé ó gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run torí pé ọ̀rọ̀ burúkú tó sọ tó bá fi lè bà àwọn èèyàn nínú jẹ́ ó lọ bá Ọlọ́run lójú pẹ̀lú àánú ẹ̀ gbogbo àti wá jẹ́ ìwọ àtọ́lọ́run wọnú Ọlọ́run bí ọ̀rọ̀ bàbá ńlẹ̀ Yorùbá naam salamu aleykum wa rahmatulah. amiina. mo ní kọ̀kọ́ tí mo fẹ́ yóò sí ìkànsì ní pé wọ́n lè bàbá àmàsẹ́lẹ́yìn ìṣòro àkọ́kọ́ pẹ̀ ní pé ṣé owó orí ládàbà àwọn èèyàn ń ṣe lọ́sọ̀ Ramadan ni ṣé torí oye tó wà ní ọ̀nà kan ṣe ń ṣe nítorí pé ní ọjọ́ tó bá sí Ramadan kò kí ń wá gbogbo ń wá yìí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ ti sọ̀rọ̀ kan sì jẹ́ pé nílẹ̀ Yorùbá wa a máa fi ń pọ̀ pé ẹni ìtabánikó fún wa ní nǹkan a máa sọ pé àìsíkì wà ló ń lò ó kọ́mọ̀ gan nílẹ̀ Yorùbá ń bí àwọn kan wá sọ̀pọ̀ wọn fún ẹ̀ ní nǹkan tó bá ní Ramadan wọn wá gbé nǹkan jáde ṣé Ramadan yẹn ṣé ó lóore kí a máa tẹ̀lé wọn tó kọ̀ kan fún alẹ́jọ́ ilẹ̀ òbò tó yóò sọ yìí pé àwọn èèyàn máa sọ pé àìsíkì náà ń lò wọn tó fún alẹ́ ní sáàdì nígbà Ramadan àwọn akóyè láti ṣé aláfàlà ti máa gbà lẹ́wọ̀n wọn àti kí màmá gbà àwọn lẹ́kùn. ẹgbẹ́ àsìkò Ramadan àsìkò àdánwò àwa mùsùlùmí ni àsìkò ìdánwò ni sọ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí oríṣiríṣi ọmọ akẹ́kọ̀ọ́ dẹ̀ ló wà níléèwé ọmọ akẹ́kọ̀ọ́ mi wà òun ó ti máa study kásìkò ìdánwò tó dé ó ń ṣe dáadáa èmi àsìkò ìdánwò nígbà tí ìdánwò bá dé tán ní oṣù tí máa kàwé pé àfi kí n kàwé kí n múra sí o. a lè fẹ́ ẹni tó ti ń ṣe tẹ́lẹ̀ wé ẹni tó ṣe ń ṣe nígbà yẹn èyí tó tún wá ṣe lásìkò ìdánwò náà a wá lè fi wé ẹni tí ò ṣe kí ìdánwò tó dé kò tún ṣe lásìkò ìdánwò ìkan tún sàn ju ìkan lọ so bá ṣe ń sọ pé dáadáa kì í ṣàsìkò Ramadan nìkan a tún lè sọ pé torí wọn ò ṣe kí Ramadan tó dé káwa ní kọ́ máa wulẹ̀ ṣe wọ́n nígbà tó ṣe tẹ́lẹ̀ Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn a máa encourage wọn ní pé dáadáa ò lọ́jọ́ àdẹ̀mẹ̀ yìí tá a ṣe tọ́lọ́wọ̀n bá ó gbà tọ́lọ́wọ̀n bá ó yọ́nú sí èyí tọ́lọ́wọ̀n tá nàbí sọ fún wa ní pé àbúrò yarhamuhumur rahman gbogbo kẹ́nikẹ́ni Ọlọ́run ni máa ń kẹ́ wọn kò fọjọ́ sí kò nínú Ramadan nìkan lòun ó kẹ́yàn kò sọ pé ọjọ́ báyìí kò sọ pé oṣù báyìí ká ṣáà máa ṣe dáadáa kọ́lọ́run jẹ́ abójú Ọlọ́run pàdé. tó ayẹ́kẹ́ sáré sọ fún wa nípa iléeṣẹ́ isolate fabric building tó wà nílùú Abẹ́òkúta lókèléwó ní òkèléwó Jídé Jones ní àdójúkọ Precious Pharmacy iléeṣẹ́ isolate fabric buildings wọ́n ń kóṣẹ́ sí gbogbo aṣọ tá a fẹ́ wọ̀ pàápàá lọ sí òde lọ́balọ́ba òde ìnáwó òde ńláńlá òde àwọn olóṣèlú tẹ́ pé káwọn náà yọ síbẹ̀ kan máa wò pé ta lélẹ́yìí ṣọ́nọ́rẹ́bù ni àbí mínísítà ni àwọn wọn á kóṣẹ́ sáṣọ bẹ́ẹ̀ lórí ìrànràn tí ó buyì kún bóyá fìlà ni o ìborùn ni o kódà lára ìjáàbù pàápàá wọn á kóṣẹ́ sí sọ pé yóò yà yín lẹ́nu ẹ̀rọ pókè òkun náà ti lọ mú wá ni àwọn ni wọ́n ṣe olókè ìléwó ń bíbá yín ni o nílùú Abẹ́òkúta ẹ lọ síbẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tàbí láti lọ gbéṣẹ́ fún wọn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n tún wá ń kọ́ ọmọọṣẹ́ wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nítorí Ramadan bonanza bólówó ṣe ń ná owó tiẹ̀ tó ń fún wa lóúnjẹ àwọn náà fi àǹfààní yẹn lẹ pé lásìkò Ramadan yìí gbogbo ẹni tó bá wá lọ́wọ́ fẹ́ kọ́ṣẹ́ àwọn ọmọ wa tẹ́ pé wọn ò tí ì rí admission dípò tó máa jókòó sílé láti máa ṣe oríṣiríṣi nǹkan ẹ kó wọn lọ síbẹ̀ iléeṣẹ́ isolate fabric business tó wà nílùú Abẹ́òkúta lókè ìléwó Jídé Jones wọ́n á kọ́ṣẹ́ láàrin oṣù méjì mẹ́ta wọ́n á sì mọ̀ tó bá fẹ́ kó wọn kọ́ fọ́jọ́ ọjọ́ pípẹ́ bí oṣù mẹ́fà sọ́dún kan àǹfààní ẹ̀ náà tún wà ń bẹ̀ wọ́n á láǹfààní láti mọ̀ tì fún tẹ̀dọ́ ẹ̀ àwọn náà ti máa gbaṣẹ́ kó tó kúrò lọ́dọ̀ ọ̀gá wọn ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòpọ̀ tàbí ká pọ̀ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí WhatsApp nọ́mbà wọn 070-3580-6415 070-3580-6415 bàbá ẹ bá mi ṣàdúrà fún onígbọ̀wọ́ ètò wa tòní
Alhaji Olúbùnmi Yẹkin Olúbùnmi Ṣóyẹwù wọ́n ń ṣe ìgbọ̀wọ́ ètò tòní lórúkọ bàbá àti màmá wọn tọ́lọ́run bá ti pè sọ́dọ̀ bàbá wa Muhammad Tajudeen Olúfẹ́mi Ṣóyẹwù Ọ̀kọ́dí àti màmá wa Alhaja Nuratu Ṣóyẹwù tí wọ́n fi gbà kọjá ìyá súnà gbogbo ìlú rẹ̀ wọn kódà wọn ò tí jẹ ìyá súnà míì lẹ́yìn wọn ṣá ẹ bá ṣàdúrà fún àwọn méjèèjì. sàárà tá à ń sọ sàárà kan làwọn náà ṣe yìí. bẹ́ẹ̀ni. torí èyí tí wọ́n gbélé yìí náà ó lè má jẹ́ ọ̀rọ̀ oúnjẹ àmọ́ oríṣiríṣi èèyàn ni ó ń gba ìwòsàn látara ẹ̀ wọ́n ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. bàbá wa náà tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò tẹ dárúkọ wọn ọlọmọṣẹ bàbá àdúró tì wọn má jẹ́ kówó tán lọ́wọ́ wọn má jẹ́ wọ́n padà tọrọ jẹ má sọ wọn dọlọ́lá àná má jẹ́ wọ́n fàìsàn lògbà lójoojúmọ́ ọlọ́run jẹ́ ó máa dá sí fún wọn kọ́lọ́run wá gbà lọ́wọ́ wọn ní ìbáradà èyí táwa ń dúpẹ́ lọ́wọ́ wọn yìí kó kéré léyìí tọ́lọ́run bá fi ṣe fún wọn ọlọ́run kó bá ṣe bẹ́ẹ̀ fún wọn àwọn òbí wọn tí wọ́n wá ń ṣe lórúkọ wọn náà àti bàbá àti ìyá ọlọmọṣà ìforíjì wọn eléyìí dáa tí wọ́n ń ṣe lórúkọ àwọn tí wọ́n ti kú ju kí wọ́n wá dájọ́ lẹ̀ wọ́n wá dá nǹkan míì lẹ̀ tí wọ́n ó tún máa kó ìbàjẹ́ tí wọ́n ó tún máa ṣe ń bẹ̀ wọ́n á tún máa kó aburú báwọn tí wọ́n ti lọ àǹfààní ni wọ́n gbélé lórúkọ àwọn òbí wọn náà ọlọ́mọba àforíjì wọn kọlọ́mọba kẹ́ wọn nínú àwọn sọmọrí àlùjẹ́ náà ọlọ́mọba kà wọn ọlọ́mọ kò ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn òkú mùsùlùmí lápapọ̀ ọlọ́mọṣẹ́ àbá kẹ́ wọn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim látọ̀dọ̀ màmá wa Alhaja Tawakkal Ronke Ṣóyẹwù lórúkọ bàbá wọn bàbá wa late Alhaji Abdulrasheed Ayeleru wọn ní ká fún yín lélẹ̀ máa fún yín lẹ́yìn eléyìí náà láti lè ṣe Aspra Nigeria Limited mi ìmọ̀ bóyá ẹ máa nífẹ̀ẹ́ sí ẹ̀yin afáàlì yìí náà ẹ má jẹ́ wọ́rí ẹ kí n fún yín lélẹ́yìí kẹ́ ẹ lọ fi compare mo fẹ́ kẹ́ ẹ compare kẹ́ ẹ mọ bó ṣe dáa tó ju ọ̀pọ̀lọpọ̀ tá a ti ń lò tẹ́lẹ̀ lọ màá tún fún yín náà láti lè ṣe Viva ilé iṣẹ́ Aspra Viva yẹn láti lọ fi máa fọṣọ́ nulẹ̀ eléyìí la fi máa ṣe lọ lórí ètò pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún di lọ́la lórí àkọ́tún mi ọ̀la ọjọ́ Jímọ̀ gbogbo wa pátápátá ló ń bá wí a fẹ́ sọ̀rọ̀ nípa alukur'an a fẹ́ sọ̀rọ̀ nípa ẹnìkan àná a fẹ́ sọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀la kùránì láwùjọ wa àti ibi tó dé lẹ́nì gbogbo èèyàn pátá ni ẹni tí ò bá gbọ́tọ̀ la kódà ó ti mí ìsìn kan tó pọ̀ kọ́lọ́n ṣáwájú ọ̀la lọ pẹ̀lú ògo Ọlọ́run ilal amam insha Allah wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. iléeṣẹ́ the Bass oil and gas ní kẹ́ ẹ gbà lọ tẹ́ bá fẹ́ ra epo pẹtiró dísù àti ọ́ìlì lóríṣiríṣi tó sì jẹ́ ojúlówó ní the Bass oil and gas àwa kì í yí mítà wa o torí pé a ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn bákan náà la tún ní the Bass supermarket àti the Bass plaza ní the Bass supermarket onírúurú nǹkan lẹ́lẹ́ rírà níbẹ̀ àwọn nǹkan bíi the Bass oil oyin gidi aqua Bass table water omi mu ẹlẹ́rìndòdò juice lọ́lọ́kan òjọ̀kan indomie noodles ice block àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtúnṣe POS service fáwọn èèyàn tó bá fẹ́ gbọ̀wọ́ iléeṣẹ́ the Bass oil and gas àti supermarket àti the Bass plaza wà ní number 1 Alhaji Jogbo street ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn àtúndé ẹ̀ka nínú ọgbà taswed ní Ìjagun nípínlẹ̀ Ògùn nílùú Èkó àwa ládojúkọ Mayfair garden ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Ẹ̀pẹ́ Ìbàjú Lẹ́kì Àwòyàyà nípínlẹ̀ Èkó ẹ tún lè pe àwọn nọ́mbà yìí 08095672510 àti 08057125718 níléeṣẹ́ the Bass oil and gas ìbẹ̀rù Ọlọ́run la fi ń ṣiṣẹ́. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Sauma? balẹ̀ agbọ́ndò ni ó ti balẹ̀ gùdẹ̀ o. YS Farms ti ṣàgbékalẹ̀ ìrọ̀rùn gbẹdẹmukẹ fún gbogbo olùgbé Ìjẹ̀bú Òde àtàgbègbè rẹ̀ pátápátá nítorí onírúurú ẹran àgbò tẹ́ ẹ bá fẹ́ pátápátá ló wà ní iléeṣẹ́ YS Farms. ẹran màálù lóríṣiríṣi náà wà níbẹ̀. ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìṣílé ni ìkẹ́kọ̀ọ́ gboyè kíkọ́ṣẹ́ yọrí tàbí ayẹyẹ ìgbéyàwó bó ṣe ìtúnu àwẹ̀ tàbí fún iléyá. iléeṣẹ́ YS Farms lẹ́tì oríṣiríṣi ẹran àgbò tẹ́ ẹ bá ń fẹ́ àti ẹran màálù ní owó tí ò gani lára. ẹ̀yin tẹ́ ẹ bá ń fẹ́ ẹran àgbò àti ẹran màálù lábábáwá
dé ẹ máa bọ̀ ní YS Farms. àwọn ẹran àgbò wa àti ẹran màálù wa kì í ṣe àwọn ẹran tó ti gbé kọ́lé àbí àwọn ẹran tó ti lárùn lára. àní ṣákàlà ara wọn dá opposite sẹ̀yíkò osu campus ìkọ̀gbá ní ìlú Ìjẹ̀bú-Òde la fi kalẹ̀ sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 09026211702. ẹ tún lè kàn sí wa lórí WhatsApp náà 09026211702. èyí tẹ́ bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí YS Farm lórí ímeèlì yusufadewale752@yahoo.com ní ímeèlì wa. ní ilé iṣẹ́ YS Farm ẹran àgbò àti ẹran màálù ibẹ̀ ní ilé wọn wà.